lọ palẹ̀ fún wọn síbì kan kó lọ kó wọn lọ fún excursion kó lọ palẹ̀ sínú igbó fún odidi oṣù kan ìrẹ́ bàbá àti ẹja gun rí ni. rárá sà. olórí burúkú pàtàkì ni ẹ má dẹ̀ jọ ọ́ lójú ìwọ wèrè ẹranko burúkú yìí látòní lọ adá ọdúró ó gbọ́dọ̀ débí yìí mọ́ ó lọ sí. ọgbẹ́ni bàdà ó ní bẹ̀bẹ̀ rárá ni. àbí. ọ̀gá ẹ fi sílẹ̀ jẹ́ ká máa lọ. o fẹ́ bá lọ sàgùn sí mi o fẹ́ bá lọ sàgùn sí mi àwọn eléyìí ò láforítì rárá ni níbi tí àwa wẹ̀ tá a forítì dé àwọn eléyìí ò lè bá débẹ̀ ṣé bí àforítì yẹn gan ló wá mú àwa tá a fi di ọ̀gá àgbà lẹ́nu àwọn ẹ̀rọ dánadáná wáyé tó bá sàgùn sí mi kò lè jẹ́ lórí mi torí òyìnbó sọ pé whereby if a dog hits stone it turns to water bí pẹ́pẹ́ yẹn bá jòkúta omi ló máa fi su kò sí tó lè ṣe tó lè rà mí mo ti di jẹnijẹni mo di jẹnijẹni mú fọ. orí ẹ̀ ò da ẹranko burúkú olù. Àlàó Àlàó Àlàó. Níjó ní tí pé ẹ lọ sí ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè ṣé lódodo dájúdájú ìbẹ̀rẹ̀ náà. ìbẹ̀rẹ̀ ayọ̀ lóòótọ́. ìbẹ̀rẹ̀ yìí lọ. ọ̀dọ̀ olórí orílẹ̀-èdè lẹ lọ ní abẹ́ lójú ogun. sọ̀rọ̀ pé wò ní mọ̀ nípa olójú ogun. abájọ ó ṣe kó tó sí ọlẹ́nu lọ́nà tó ní ayé ń bẹ lójú ogun àṣojú ogun lọ́nà. àwọn olójú ogun bá mi. wọ́n sọ mí do sọ́ọ̀sán ọgọ́ ojú ogun lọ́lọ́. kí ló ń parọ́ ọkọ ní ìsìn olójú ogun àbó olójú ogun bá mi. olójú ogun bá mi bẹ́ẹ̀ ni olójú ogun. rárá olójú ogun. ọ̀jẹ̀ wọ́n ní ìsìn nígbà tí wàá fi fi ọ̀pá. bá mi ẹjọ́ bá mi ẹjọ́ bá mi rárá alẹ́gbẹ̀jọ́ ọmọ iléèwé wa ni alẹ́gbẹ̀jọ́ ọmọ iléèwé wa ni iléèwé wa alójú ogun lóòótọ́ bẹ́ẹ̀ ni báyìí. wáyé náà fẹ́ lọ́wọ́. ẹjọ́ mo gbé lọ. bọ́dà sọ́ni gbogbo ilé yìí ń ṣe lọ́wọ́lọ́wọ́ àtàwọn ni ó. àyàbá burúkú tí ó ti wà nǹkan tó jẹ dandan ó yá àfẹlẹ́. ẹjọ́ bá mi ẹjọ́ bá mi ẹjọ́ bá mi. ṣé gbogbo ẹ̀ yé lọ́jẹ́ lọ ọ̀jẹ̀ kùkú. àtàkùnyà rẹ̀ fún yé tó yó sọ́kù bá rẹ̀ ni ọmọ tí wọ́n yé. àgbẹ̀dọ̀ Àlàbí èwo lèyí ọ̀kàlẹ̀ ṣé èyí wá tẹ́lẹ̀kẹ́ oyè rèé tẹ́lẹ̀kẹ́ oyè rèé ọ̀kàlẹ̀ gbàmí ọlọ́run ọ̀kàlẹ̀ Àlàbí irú àròkàn wo lèyí. olóyè ṣé ẹ̀yin náà ẹ sọ pé ẹ̀sìn ń bẹ̀ jẹ́jẹ́ mi kọ́ mo jókòó tán ní n wá jọba mo sì takú mo ní n ò jẹ́ ńgbà mo wá dáàfin tí mo gorí ìtẹ́ tán tó kù díẹ̀ kan gbádélé mi lórí làwọn ọmọ kéékèèké kan wá yọ
wọ́n lé mi kúrò lórí ìtẹ́ ọba wa dẹni tí ń fò fèrèsé kọjá ẹ wá gbọ́ná nbọ́mọ náà wọ́n tún wá fi jọba ìlú yìí ẹ ní sùúrù o tó bá wá ṣetán ní ìsìn tó bá ní wọ́n fẹ́ rúbọ fún lù kọ́ lọ rèé mú odindi èèyàn wá tí wọ́n èsè rúbọ ẹ̀yin ò ṣàìmọ̀ pé ọmọ òun èmi ní ọ̀kọ̀ọ̀kan náà rùkẹ̀rẹ̀ sí pé kọ́ lọ rèé gbé wá. agbẹ̀dọ̀ ìwọ lọ́ọ́ joyè yìí oyè yìí oyè ilé wa ni àjẹwọ̀ ní àwálá ní. ẹ ti sọ bẹ́ẹ̀ náà rí. ọmọ tí wọ́n fi joyè yìí kò lè joyè náà yóò bẹ́ẹ̀ kọ̀ mí bùbá. gbogbo ẹ̀ yín lọ́jọ́ lọ ọ̀jẹ̀ kùkú kàńtà fún yàrá fún yé tòun yóò sọ́kù bá mi ni ọmọ tí wọ́n yé. Àgbẹ̀dọ̀ Àlàbí èwo lè yí ọ̀kadì ṣé èyí wá jẹ́lẹ̀kẹ́ oyè tẹ́lẹ̀kẹ́ oyè rèé tẹ́lẹ̀kẹ́ oyè rèé ọ̀kadì bàmí ọlọ́run ọ̀kadì Àlàbí irú àrò kan wo lè yí. olóyè ṣé ẹ̀yin náà ẹ sọ pé ẹ sì ń bẹ̀ jẹ́jẹ́ mi kọ́ mo jókòó tán ní n wá jọba mo sì takú mo ní n ò jẹ́ ńgbà mo wá dáàfin tí mo gorí ìtẹ̀tán tó kù díẹ̀ kan gbádé lé mi lórí làwọn ọmọ kéékèèké kan wá yọ wọ́n lé mi kúrò lórí ìtẹ́ ọba wa dẹni tí ń fò fèrèsé kọjá ẹ wá gbọ́ná nbọ́mọ náà wọ́n tún wá fi jọba ìlú yìí ẹ ní sùúrù o tó bá wá ṣetán ní ìsìn tó bá ní wọ́n fẹ́ rúbọ fún lù kọ́ lọ rèé mú odindi èèyàn wá tí wọ́n èsè rúbọ ẹ̀yin ò ṣàìmọ̀ pé ọmọ òun èmi ní ọ̀kọ̀ọ̀kan náà rùkẹ̀rẹ̀ sí pé kọ́ lọ rèé gbé wá. agbẹ̀dọ̀ ìwọ lọ́ọ́ joyè yìí oyè yìí oyè ilé wa ni àjẹwọ̀ ní àwálá ní. ẹ ti sọ bẹ́ẹ̀ náà rí. ọmọ tí wọ́n fi joyè yìí kò lè joyè náà yóò bẹ́ẹ̀ kọ̀ mí bùbá èmi àkàndé ọmọ ajíbóògùn sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ yìí ò ṣe èmi mọ̀ ń sọ̀rọ̀ yìí kọ́dà mo sẹ̀ kó nípa dé àwọn àgbàtán ni àwọn ayé àṣẹṣẹ pàdé tán nìsín ni lérí ọ̀rọ̀ oyè yìí náà ni wọ́n ní kí n fọkàn balẹ̀ wọ́n làwọn la lo oyè yìí wọ́n lájẹwọ̀ lé wa ní. ọ̀yà nsọ lé lẹ́yìn bọ̀ ni iléyá olóyè àní àwọn alájọ yè yìí olóyè àwọn alájọ yè yìí ìfún ìyá ẹ̀ ló jájẹ ìwọ ń parọ́ fún mi ìwọ àtolùkọ́ ẹ̀ o tún wá láyàlá o tún dánu fún mi irú ọmọ lélẹ̀ ìwọ lẹ́mi ogun ó lẹ́mi ogun ó lẹ́mi ogun ó lẹ́mi ogun. ta ló ní garawa tó wà lójú odò ẹ kó kúrò ńbẹ̀ ẹ má kó garawa mi ni o àbí ẹ ò mọ̀ mí ni ará ibo. àtìlẹ̀ ajíbóyè láti wá. Ajíbóyè wọn ò gbé kànga fún yín lẹsẹ wálé tòkè ọfà wá sí mú gọgọrọ sálàdì Ọ̀yọ́ ni. àsìkò ebúlà wà ní. àǹtí yìí tiẹ̀ ti burú jù àbí kí la bá lọ kí la bá bọ̀ bá ò tán nílé ìyá ọ̀tá àtàn nílé bàbá. bí a ò tán ìgbé nìkan ní ìrìnàjò tí ń fi lè tiẹ̀ ṣe rù gbogbo wa la nílé ibi tá a ti wá. ibi ẹrí ẹ ti wá o wàhálà tẹ̀yìn méjèèjì ni ó tiẹ̀ ti pọ́nmọ́ àǹtí ìjù ń ṣe bí alágànnà. àǹtí mi ẹ bá má sọ báwọn ṣé mo pẹ́ ń fi ìbú ara bu ni. èmi mo gbọ́n tẹ́ ẹ sọ o. ò ní gbọ́n o wàá pọ́ ẹ tó pọ̀ nígbà.
gbogbo ẹ̀dẹ́gbẹ́ a sì kí yín olùkọ́ àgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ àwa ni aṣojú àwọn òbí olùkọ́ àgbà nǹkan kan ṣẹlẹ̀ sáwọn ọmọ wa lẹ́nu ọjọ́ mẹ́ta tí a sì rò wípé ẹ̀jẹ̀ ṣe rárá lára àwọn olùkọ́ tí ń bẹ ní àárín wọ́n wá kó àwọn ọmọ wa wọ́n sì fi yé wa wípé àwọn fẹ́ kó wọn lọ sọ́dọ̀ olórí orílẹ̀-èdè lẹ́yìn ìwà àbálò àbábọ̀ rẹ̀ lárí wípé wọ́n lọ rìn káwọn ọmọ wa lè jagun bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí kankan rún àwọn ọmọ wa ń bẹ̀ ẹ̀kọ́ kí lè fẹ́ sọ fún wa àbọ̀ kí lè fẹ́ wá jẹ́ fún wa pàápàá jùlọ èmi tó sì yẹ pé ẹkùn ṣoṣo mo bí ọ̀rọ̀ ìwọ́ dùn wá púpọ̀ a sì rí pàgbàlagbà ní òun ní káwá bá ní ká dín léèrè. àti pé wọ́n ní ká béèrè lọ́wọ́ yín ǹjẹ́ ẹ̀ ń tiẹ̀ bí wọn rárá. wọn ò lè fèsì. àti pé tẹ̀ bá wá bí wọn ǹjọ́ kan lára àwọn ọmọ ń tiẹ̀ wà àbákẹ́kọ̀ọ́ yàrá kí àwọn òǹlẹ̀ gbára wa lákòókò olùkọ́ tó ṣe irú eléyìí ó lẹ́tọ̀ọ́ láti jìyà a sì kẹ̀kẹ́ gbé ìgbésẹ̀ tó nípa lórí ọ̀rọ̀ ẹ̀ kẹ́ ẹ dájọ́ rẹ̀ ní kíákíá. mo fi àsìkò yìí mo rọ gbogbo ẹ̀yin òbí tí ẹ wà lórí ìjókòó àtàwọn tó wà nílé ẹ foríjì mi gbogbo tó bá dùn yín níbi ọ̀rọ̀ yìí torí pé àgbà ló sọ̀rọ̀ tí wọ́n pa òní wípé bí ẹrú bá sá ó yẹ kó lówó rẹ̀ wá àwọn ọmọ ló ta yìí gbogbo èdè àtìkú tẹ bá pèsè mi lórí ọ̀rọ̀ yìí lónìí n ò ní bínú mo fẹ́ kí ẹ dáríjì mi pàápàá jùlọ alàgbà kan béèrè ọ̀rọ̀ níbẹ̀ ó ní ṣé mo bímọ mo bímọ ọmọ mi sì ń bẹ nílé ìwé yìí sẹ́rí olùkọ́ tó kó wọn lọ kò jẹ́ kó kó ọmọ mi papọ̀ mọ́ wọn kò jẹ́ kí n gbọ́ nípa ẹ̀ torí wọ́n pẹ́ tí òun bá kó ọmọ mi papọ̀ n ó gbọ́ nípa ọ̀rọ̀ yìí àṣírí ọ̀rọ̀ náà ló sì tètè tú kò jẹ́ kó sọ fún mi torí náà kọ́ ẹ dákun ẹ má bínú. alájẹ kí ló wáyé mọ́ o. ọ̀làwọ̀ náà ti gbọ́ yẹn. ọ̀làwọ̀ náà gbọ́ mọ́. olùgbàgbà ẹkúṣẹ́ mo kí gbogbo ẹni òbí pé ẹkú ìjókòó àwa ni aṣojú akẹ́kọ̀ọ́ ní ilé ìwé ẹkúṣẹ́ ọ̀gá ẹ jọ̀wọ́ ẹni òbí wa a tọrọ àforíjì lọ́wọ́ yín fún ṣíṣe àìgbọràn sí mẹ́rin nílọ ojú ogun yìí olùkọ́ àgbà wa kò mọ̀ nípa rẹ̀. Ogun láwọn kéékèèké yìí náà. èyí tójú sí mi. ẹ má sọ pàkiri mi ò ìjà kékeré dá o. ìjà onílára ọjà fún ọ̀kan lára wa tí àwọn aráàlú ẹ̀ fẹ́ ní ọ̀jẹ̀ ẹ̀rù. Ajíbóyè ọba ìlú Akíkáká tí ó wàjà làwọn ará ìlú dífá fún nígbà tí wọ́n dífá yìí Teniade ọmọọba ìlú Akíkáká tí ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ilé ìwé yìí ní ifá yìí mú àwọn ará ìlú Akíkáká fi àkékọ́rí wọ́n ní pé rárá ọmọ ìlú kéré ìtorí ìdí èyí láṣẹ lọ a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó fún wa ṣe. lẹ́ẹ̀kan sí mo wá fẹ́ kí ẹ fi ọ̀rọ̀ kó jẹ́ kí ẹ fi ṣírò ara yín tó bá ṣe pẹ́yìn lọ́ba Ajíbóyè nǹkan mọ́mí àní tó bá ṣe pẹ́yìn lọ́ba Ajíbóyè nǹkan tí wọ́n bá ń fi ẹ̀tọ́ ọmọ yín dù ṣé inú yín lè dùn lọ́rùn nítorí ìdí èdè ni gbogbo wa fi parapọ̀ láti lọ ja ìjà láti fi òpin sí gbogbo yíyànjẹ tí àwọn àgbà máa ń yan àwọn ọmọdé bẹ̀rẹ̀. bákan náà mọ̀kànmọ̀kàn lóye kàn oyè tó kún ará ìlú ó bọ̀ wá kún ará ẹ̀dẹ̀. àwọn ìdílé dọ́dọ̀ gbọ́dọ̀ kan lọ. aló mẹ́rin tí ó kàn lọ́nà. nǹkan burúkú tẹ̀ ní ìkàwé tó wà. ọkùnrin kò ṣe é fi dáhùn ẹ má dà náà wọ̀.
ọ̀kan lọ́ọ̀kan ló bèé gbóhùn ooru ìdẹ́kun ẹ fi yèdè ní. kí lẹ̀ ń bẹ̀ wá sí gan-an ẹ dákun kí lẹ̀ ń bẹ̀ wá sí. èmi lẹ̀ ń bẹ̀ fún gbọ́ èmi lẹ̀ ń bẹ̀ fún ẹ torí pé àpọn mi ẹran odidi ọmọ èèyàn náà lọ́rùn lọ́mọ tíya ẹ̀bẹ̀ wúlẹ̀ wá ń bẹ̀ ṣé bẹ̀tẹ̀ ń bẹ̀ ní ọ̀jẹ̀ tó ti kú padà. ó dáa bàbá kí lẹ fẹ́ gan-an. ohun tí mo fẹ́ ni pé ẹni pa gúnugún kì í kádùn ẹni pa kàlàmọ̀kù kì í pósù bẹ́ẹ̀yàn bá pa kátàkàtà kì í pósù mẹ́ta ẹ gbọ́ o ọdẹ ìpọ̀dẹ ẹja yé ó dìgbà tí n bá rí òkú ẹni tó ṣe léṣù lẹ́yìn ọmọ tíya kí n tó yíyìn padà lẹ́yìn yín. wọ́n lè sùúrù. òbèbè iléyá ntọ́ bá wù yín ẹ ṣe. àti bá wù yín kí n ntọ́ bá wù yín kẹ́ ṣe. ẹ bá délé láyọ̀ kẹ́ pè mí lọ́mọ. ẹ máa lọ tọ́ bá wù yín ẹ dá. ẹ mọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń kọ ṣẹlẹ̀ máa kọ rí nílé yín a kò sínú ọdẹ ìpọ́dẹ́jà yín. ní orí ìlànà olùkọ́ àgbà ti sọ fún wa pé wọ́n dá yín dúró lẹ́nu iṣẹ́. bó ṣe rí nìyẹn nítorí ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ bọ́mọdé òkú náà ni àmọ́ n ò kábàámọ̀ ọ̀rọ̀ náà torí kò yọrí sí rere fún ẹni wa. ọ̀gá ń bẹ́ kẹ́ ẹ lọ ṣàlàyé tó ṣẹlẹ̀ fún kábíyèsí bóyá yóò rí nǹkan kan ṣe sí. ìyẹn tẹ́ni adé wọ́n mọ̀ ọ̀rọ̀. bí o ṣe wí náà ni ọjọ́. kábíyèsí o ẹ dákun gbogbo ẹni ó bá jẹ́ ọmọ ọkọ nínú agboolé ìbáyìí. agboolé ajíbóyè ó ní ń bá wí báyìí. báyìí kánnakánná na mẹ́ẹ̀gà ìjà ń bọ̀ ìjà èdè ìjà ti dé báyìí. kọ́mọ́dà bí ẹni wípé ẹ gbọ́ tẹ́lẹ̀ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti pàdé ọmọ balógun aníṣẹ́rẹ́ ẹni ó bá lè para wọn ni láti wákàtí tí mo ti ń sọ ìyàsẹ́ ti gún ni balógun ò gbọ́dọ̀ wá kí kábíyèsí láàfin mọ́. mo wíire àbí wọn ò wíire. kábíyèsí o. kábíyèsí. ẹjọ́ ẹ̀yin bàbá mi mo fẹ́ kẹ́ rántí akitiyan tí ẹ ṣe fún mi kí n tó gorí oyè àti wípé bí ènìyàn ò bá mọ̀ tá àjà ẹ̀ kò lè mọ̀ rẹ́rẹ́ o torí náà mo fẹ́ kẹ́ wọlé lálàá tí balógun ṣe fún mi ẹ wo. lóòótọ́ wọ́n ní adìẹ tí ó bá kọ àṣà ò ní gbé lóró mọ́dìẹ ṣùgbọ́n èèyàn ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni ó rántí ìjọ́ kan tí ó fẹjọ́ olórí sùn bàbá rẹ̀. mo gbọ́ pé ní ìlú òkèèrè bí ọmọkùnrin bá ti pé ọmọ ọdún 12 àǹfààní wà fún láti fi lé àwọn òbí rẹ̀ sílẹ̀ máa lọ dágbé. ìdí èyí mo fẹ́ kẹ́ fún mi ní ààyè láti padà sí ìlú tí mo ti ń kàwé máa lọ gbé kí ẹ sì pèsè àwọn tí ó tọ́jú mi àti àwọn àlejò mi fún mi. kábíyèsí ta lọ́kọ̀wé yìí. kí ló fà á kí ni nǹkan tó rò débẹ̀. níjọ́ tí ó kù ọ̀túnla tí ẹ fẹ́ ṣe àjọ̀dún àwọn ọ̀rẹ́ mi tẹ̀lé mi wá láti wá kí mi mo wá ń bẹ olórí láti bá mi fún wọn lóúnjẹ màmá yìí kò dà mí lóhùn mo wá bọ́ síbẹ̀ láti ṣe àlejò àwọn èèyàn mi wọ́n wá fi ìbínú gba àwo lọ́wọ́ mi wọ́n wá ní ìwọ ọmọ ìṣá ó ṣàfẹ́ lé mi kúrò láàfin wọ́n wá ní pé wípé bẹ́ẹ̀ àwọn ò sì pààyàn wípé jẹ́jẹ́ àwọn làwọn wá fọ́kọ wípé àwọn kan ní àwọn pa ìyá mi o àtìgbà ẹni gbogbo aláàlú ti mọ̀ wípé ìyá mi ti kú tí bọ́ wá ń pàdé olórí láàfin ẹ̀rù máa wá ń bà mí. ọ̀rọ̀ yìí ń bọ̀rọ̀ mi gbérin wò gbérin ṣe débi ṣòkòtò bá bẹ́ẹ̀ lọ́wọ́ yìí. kábíyèsí wọ́n ní tágbọ́n bá rorò ibo ń lé gbé ni irú ọ̀rọ̀ wo lọmọ ẹ̀ gbọ́dọ̀ sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ àwọn tó jẹ́ wípé láti kékeré ni wọ́n ti jágbọ́n kí wọ́n dalé ọlá rú àwọn ẹyẹ lásán lásán kò sí àǹfààní tí ọmọ ẹyẹ fẹ́ ṣe fún yẹ tí ò ṣe pé kó dàgbà kó fò lọ ẹ jẹ́ kí tẹ́ni adé ọmọ lọ kábíyèsí kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tán ipa ò ní ká mọ́ o ẹjọ́ ọmọ bá tiẹ̀ lọ. olóye mo sì rò pé n tẹ́ sọ jáde lẹ́nu yóò dájú báyìí lọ ni o ó mà ṣe o ẹ̀rí ọpọlọ ọmọ yìí gan-an ó tayọ òye tìyín. kábíyèsí
jọ̀hún pẹ́yìn ni wọ́n ní ẹ̀ tí ìbímọ ọkùnrin àbí bóyá ẹ̀ tí ẹ̀ bí rárá ni. ṣé èmi mo ti bí ṣùgbọ́n ìbí ọkùnrin. ẹ wò tá ń tún lọ́rọ̀ gidi lọ. láti ìgbà náà ló ti lọ́ta láàrin àwọn àgbààgbà ọwọ́ a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi ọwọ́ rẹ̀ dà sọ wá rí látòní lọ ọ gbọ́dọ̀ ṣọ́ra fún jíjẹ fún mímu fún wíwọ̀ fún rínrìn sórí gbogbo tó ọba ti ṣe báyìí ọ gbọ́dọ̀ kọ́kọ́ gbọ́ wọlé o ti gbọ́ àwọn mọ̀mọ́ra ni mọ̀mọ́ra ọ̀kárí. owó ajá tí wọ́n ṣe lóko jù bá wọn lọ. káláyé tó dáyé láti ìṣerú oore bẹ́ẹ̀ àní tó ṣẹ̀ṣẹ̀ tó ṣe ọ ti burú jù kábíyèsí ẹ méjì ọdá àfẹ. kọ́ mọ́ dá àfin mọ́. kábíyèsí bí ó ṣe rí nù. olùkàgbà yẹn la wá rí. olùkàgbà àtàkùn sọ fún yín pé kí orúkọ ẹgbẹ́ bọ́wọ́dé òkú kí ẹ lọ gba olùkọ́ padà níbẹ̀ kọ́. ẹ rántí o àwa tá a lè lọ láti lọ gbádé fáládé láti lọ ṣẹ́gun odidi ìlú ẹ rántí pé a lè ba iléèwé jẹ́ o ìyẹn nìkan tún kọ́ à lọ sọ fún àwọn òbí wa pé iléèwé yín ò dáa a fẹ́ máa lọ iléèwé mìíràn ẹ gbọ́ àbẹ́ ìdáhùn. ẹ jọ̀ọ́ gbogbo tó lè máa bí yín nínú pátápátá ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín you pupils please ẹ má bà iléèwé yìí jẹ́ ẹ má sọ nǹkan kan fáwọn òbí yín you come to me ẹ wá bá mi nínú ọ́fíìsì mi màá negotiate pẹ̀lú yín I mean màá discuss better pẹ̀lú yín ẹ jọ̀ọ́ ẹ má bà iléèwé yìí jẹ́ ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́. àgọ́ gbúdúgbà kí ló ń sọ tó ṣẹlẹ̀. ǹjẹ́ ti gbọ́ ìpàdé tí wọ́n ṣe ní agboolé Ajíbóyè lórí yín. èmi kí wọ́n ní mo ṣe. wọ́n ní ibikíbi tí wọ́n bá ti rí kí wọ́n mọ̀ kàn yín lábùkù àti pé ẹ ò gbọdọ̀ dáàfin lọ kí ọba. èmi mo jẹ́rìí Tẹ́níadé kò jẹ́ fọwọ́ sírú ẹ̀. ó fọwọ́ sí o kódà àwọn lọ́mọ agboolé Ajíbóyè kankan ò gbọdọ̀ délé Balógun mọ́. bàbá kẹgbẹ́ bàbá. àkìlápá. kábíyèsí ní kí n sọ fún yín pé kẹgbélé yín o títí dìgbà tí wọ́n á fi yanjú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ o. èmi. kára ó lé o. kí n gbélé mi. ẹ jókòó. ẹ sì kú oríire ọjọ́ sí. àwa nù ẹ ṣé mo dúpẹ́ ayé yóò ní bàjẹ́ ẹ ṣoríire ẹ ní pàjẹ́ àgbákò nǹkan tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ gan ni pé ó wù mí pé kí ẹ máa bá mi gbé inú ìlú yìí àti pé mo fẹ́ kí ẹ máa fi kún ẹ̀kọ́ mi nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìjọba yóò sì máa san ìlọ́po owó méjì tẹ́ ń gbà tẹ́lẹ̀ ẹ lọ ronú sí i. kò tó ń tà ń rò ó ohun tí ọba bá ń fẹ́ ni kí ẹ rán mi iṣẹ́ olùkọ́ ti bọ́ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ ni nítorí ìrìn àjò tí mo kó àwọn ọmọ ẹgbẹ́ bọ́mọdé òkú rìn níjọ́sí òun gan ni mo bá wá sáàfin. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ lọ kó ẹrù yín kẹ́ ẹ máa gbé pẹ̀lú mi láàfin. kábíyèsí. àbólóyè ẹ wá o ọkùnrin àlàbí rẹ ó ti ń bọ̀.
kábíyèsí. kábíyèsí lẹ́yìn tó ẹ̀yin náà ti gbọ́. kábíyèsí a ti gbọ́. kódà a rí òkú ọmọkùnrin náà níbi tí ẹ tẹ́ sí. ó dáa mo ń bọ̀. kábíyèsí ń bọ̀ ẹ lọ. èmi náà fẹ́ lọ fojú ara mi gan yẹn ta ni. àgbẹ̀dọ̀ kábíyèsí èèwọ̀ ni orí adé kan ò gbọ́dọ̀ fojú kò kú. kábíyèsí àwa àgbàgbọ́ lọ yanjú ẹ̀. ó dàbà. ọ̀gá ọlọ́pàá ẹ ǹlẹ́ o. kábíyèsí ẹ bá wa dágọ̀ wa. láti lọ ṣe kí ni. ìròyìn ti kàn wá wípé ẹ̀yin lẹ pa Àlàbí ọmọlé ọlọ́kọ́ ńlá tí ẹjọ́ ń du ipò. èmi ẹgbẹ́ ẹ̀yin olóyè ṣé irú èmi yìí lè pààyàn. ká má rí kábíyèsí kì í ṣe nǹkan tó le ẹ kàn bá wa dágọ̀ wa wọn ò gbọ́ ọ̀rọ̀ ẹnu yín lẹ yẹn bá sì ti gbà á lẹ ẹ mọ̀ padà bọ̀ wá sáàfin. ẹ gbọ́ o ẹ mọ̀ rí lọ́mọdé kẹ́ ẹ fẹ́ rẹ jẹ o kábíyèsí wa mọ̀ ni. iná ọ̀mẹ́ni ọ̀dà òfin ọ̀mẹ́ni ìwé sí i irú ti yín nǹkan bí ń tẹ́ ni bẹ́ẹ̀ bá ti dán bẹ́ẹ̀ bá ti sọ ń tẹ́ sọ ẹ sì máa bọ̀ wá sáàfin. bẹ́ẹ̀ ni yá ọ̀dà náà tó bá rí báwọn ẹ kúkú fẹ̀ kan náà kó gbogbo alàgọ́ yín lọ́hùn. kẹ́ lọ kó àtọ̀hún ó dà bẹ́ẹ̀. ẹ ní sùúrù o ẹ jẹ́ kí kábíyèsí ọmọ tẹ̀lé ẹ lọ bí bẹ́ẹ̀ sì kọ́ tẹ́ ẹ bá fẹ́ tẹ̀lé ẹ jẹ́ mi ọ lọ sọ fáwọn aráàlú pé ntọ́sẹ̀lẹ̀ rí o. ẹni àṣebí ń bẹ níbodè oníkàṣoṣù ká ní àrùkà kiri àṣegbé kankan kò sí láyé o ohun tó bá ṣe sílẹ̀ ló máa bá. máma dá lóró èmi máma dá lóró ẹ̀ẹ́dá tó kàn ṣe o. ẹ̀jẹ̀ á máa sọ ẹnu wa ẹ̀jẹ̀ á máa sọ ẹnu wa sẹ́rù pé nǹkan tó ṣẹlẹ̀ yìí sẹ́rù pé nǹkan kékeré ni ẹni ẹ bá gbá mú. àṣìbà ẹ gbọ́dọ̀ ẹ̀yin èèyàn kí ló burú nu káwa náà lọ sí tọrọ. kò sí tó burú bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ àlọ́ sọ̀rọ̀ òun ò lè mú apá. má ṣe dojú pa lọ. ẹ kúlẹ̀ ẹ̀gbọ́n mi. ǹlẹ́ o ti dé. o ti dé. ọ̀ya ọ̀. ẹ sì kú tó rẹ̀ yan. ó rè yan bíbò. ọmọ Ọba Teniade. kí wọ́n ló mú. wọ́n ló pààyàn wọ́n tún múlẹ̀ látànà. táwọn ló pa. wọ́n lọ́run ló pa Àlàbí ọmọ nílẹ̀ ọlọ́kọ́ ńlá ọkùnrin tó jàdóyè ìjọ kìnnàna tí ò rí jẹ. kí wà wọ́n lọ́dọ̀ àwọn pọ̀ gan. lẹ́yìn ọgbọ́ngbọ́ngbọ́n tó so lágbọ́mọ̀dì mo ṣe bí tiẹ̀ ó ba béèyàn sì gọ̀gọ̀gọ̀ tó so gọ̀gọ̀ mọ́rùn tiẹ̀ náà ó ba ẹ wo bàbá wa Jíbóyè bó ṣe gbìyànjú kí ló ní lọ síwájú tó wọn ọjọ́ dúró ṣe é. bẹ́ẹ̀ ni. ẹ tún wo ọmọ rẹ̀ tíjọba ti tẹ́wọ́ gba àsìkò rẹ̀ kí lọ síwájú lè bá lùwà yìí náà wọ́n tún wá tiẹ̀ náà fún. àmọ́ ṣá o tírú ọmọ òun wá lè dáyàn pa bí. àwọn ló yí ẹ̀gbọ́n mi. ó yọ lọ́hùn. kí
ni orúkọ yín? Orúkọ mi ni Teniade ọmọọba Ajíbóyè. Kí ni ipò yín nílùú Akékaka? Ọba ni mí. Ó tó ìgbà wo tẹ́ ti gorí oyè? Kò tí pẹ́, ó tó oṣù 3 sẹ́yìn. Ìdílé mélòó ló máa ń jọba nílùú Akékaka? Ìdílé 4 ni. Báwo ló ṣe wá kàn yín? Bàbá mi ọba Ajíbóyè ni ọba tó gbéṣẹ̀. Èmi sì ni fámú láti gorí oyè. Arákùnrin tí à ń pè ní Àlàbí Adébígbé báwo ló ṣe jẹ́? Mo gbọ́ pé arákùnrin náà jẹ́ ọmọọba ìdílé ọlọ́kọ́ ńlá tí àwọn náà sì lẹ́tọ̀ọ́ láti máa jẹ ọba. Ṣùgbọ́n nígbà tí àwọn àgbààgbà dífá, èmi ni fámú. Àwọn àgbààgbà ìjòyè ìgbà náà wọn ò ṣòótọ́, wọ́n sì bí ẹ̀bi wá láre. Àwọn ẹlẹgbẹ́ mi ni wọ́n kì mí láyà láti wí pé àǹfààní wà fún oníkálukú láti máa jàfẹ́tọ̀ rẹ̀. Òjì báyìí lọ́lúwa mi. Kábíyèsí o, olúwa mi, àwọn ìbéèrè tí akẹgbẹ́ mi ń béèrè lọ́wọ́ kábíyèsí kò fìdí múlẹ̀ rárá. Èmi ìbá bẹ ilé ẹjọ́ pé kẹjẹ́ ká sún ẹjọ́ yìí síwájú díẹ̀ kí a sì gba ìdúró kábíyèsí. Èyí á fún àwọn ọlọ́pàá ní àǹfààní láti ṣe ìwádìí tí ó péye. Ẹ ṣeun. Ẹ mú ọjọ́. Olúwa mi, ìjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tó ń bọ̀. Ìyẹn ti pẹ́ jù. Ẹ ò ṣe mú ọjọ́ keje oṣù kẹwàá ọdún yìí. Ẹ bá ṣe fẹ́ olúwa mi. Mo dìde. Balógun. Ọ̀tẹ̀ ìlú mọ̀ wọ́n ń gbèrú sí i. Tí ọ̀bá mọ̀ sí àyípadà títí di inú oṣù kọkànlá, èmi ò fi ìlú ilẹ̀ o, wọ́n gbẹ̀yìn odi lọ. Ẹ̀yìn òdìbò. Ó sì lẹ́yìn òdìbò o. Ẹ̀yin olóyè tẹ́ ń ṣiṣẹ́ fún lù ú, ẹ̀kọ́ ẹ̀ wá àfin mọ́. Ẹ wá kèmí àtàwọn olóyè ìgbàlódé alákọ̀wé òun làǹjọ́ wọn fìdí gbòdì láàfin. Wò ó, nígbà tẹ́ ń tó nílé ní mọ́délé òun mọ́, kí ni kí mo wá ṣe? Ṣé wọ́n mọ̀ pé yìí ṣojú lásán? Ìfẹ́ inú àwọn aráalé wọn nu. Ebi tó ń kálukú sì ń bá a nísìn. Balógun, tí ẹ̀gbọ́n náà ń gbọ́, ṣé lóòótọ́ ni pé Teniade ló pa Àlàbí? Ìwọ lèmi àmọ̀ ń bẹ̀. Èèyàn mọ̀ sógbẹ̀rì, ọmọ sòrò gbẹ̀rì jẹ́ o. Wo aṣípa, wàá mọ̀ lọ, mo fẹ́ dé ọ̀nà oko. Wàá mọ̀ lọ, mo nínú ó yẹ dọ́kọ̀ àbí. Ẹnìkan kì í kéré nídìí ẹrù ẹ̀ torí ẹ̀yin ni Olúwa jogún ìlú ìfún. Àti kórí gbígbé àtúrí tútù jọ ó léwu lọ́pọ̀lọpọ̀. Ìgbà pẹ̀lẹ́ kì í fọ́, àwo pẹ̀lẹ́ kì í fàyà o. Ẹ ṣe sùúrù. Ẹ ṣeun olùkọ́, ẹ ṣeun mo dúpẹ́. Kábíyèsí, mo ti lọ wo èsì ìdánwò tí ẹ ṣe láti lọ sí iléèwé gíga. Ẹ yege. Lóòótọ́, olùkọ́, ẹ ṣeun mo dúpẹ́. Akílápá, máa dúpẹ́ lọ́wọ́ olùkọ́ mi. Bọ́mọdé òkú, ẹni ọgbọ́n ọmọ tí ò tó pẹ́pẹ́. Ẹ̀yin ọmọ mi, ẹ dìde. Ẹ̀yin ọmọ mi rèé. Àlejò ńlá ló dà fún yín. Ní orúkọ ẹgbẹ́ bọ́mọdé òkú, olùkọ́ Gbàdà akínyìn. Èmi náà kí yín, ẹ ṣe gidi gan. Àṣé kò sí tari yín o. Kábíyèsí, àwọn àgbà ló máa ń pálòwe pé kójú má rí bí gbogbo ara lóògùn rẹ̀. Kábíyèsí, Bọ̀sùn ló sọ wípé òun lálàá kan
àlá náà sì burú jáì la ṣe ní ká wá rí yín o. irú aláwo. kábíyèsí ẹ pẹ́ fún àlá tí mo láì ó léwu púpọ̀ torí ẹ̀ ní gbogbo wa fi kóra wa jọ tá a wá ń bọ̀ láti wá béèrè lọ́wọ́ yín pé ṣé kò sí wàhálà kankan torí pé àwa gangan àti ìbọ̀ṣogún lẹ̀. èèyàn ọmọ ẹgbẹ́ ọmọdé ò àṣé lóòótọ́ àtàrí àjànàkù wọ́n ṣe rú ọmọdé tó bá jẹ́ pé mo ti mọ̀ ní ogun àkọ́kọ́ àbá ti máa jà rárá mo bá ti máa lọ́ọ̀lú òyìnbó mi jẹ́jẹ́ èèyàn ẹgbẹ́ ọmọdé ò wọ́n lá léwu. kábíyèsí wọ́n kù kí ijó ilé bàbá rẹ̀ ibi tó bá lè làbọ́ ọmọkùnrin. kábíyèsí ẹ̀sọ̀ nǹkan tó ṣẹlẹ̀ a ṣe tán láti sí ipò èkejì. kábíyèsí ọ̀rọ̀ làdí ó sọ yìí kábíyèsí ẹ mọ́lẹ̀ o tó bá ṣe pé tógun ni ẹ kúkú ṣígun fún wa. káwọn àpárò lọ. èèyàn ẹgbẹ́ ọmọdé òkú akíkanjú yìí kíkìlẹ̀ ti wà bí ìbọn àmọ́ ẹ jẹ́ kí a fi ohun gbogbo lé olúwa lọ́wọ́. kábíyèsí ọ̀rọ̀ lórí olùkọ́ bàdà lábáwà àti bá olùkọ́ àgbà sọ̀rọ̀ wọ́n ní kí olùkọ́ bàdà máa bọ̀ láṣẹ ní ká wá bá yín o. olùkọ́ bàdà àwọn ni wọ́n fi kó ẹ̀kọ́ mi ní ààfin mi kódà wọ́n ń gbádùn ju olùkọ́ àgbà yín lọ́hùn. akílápá kó wọn nìṣó ní yàrá ìgbàlejò wa ká lọ ṣe bá ti máa ń fẹnu kónú bíi ti tẹ́lẹ̀ a lè gbàgbé ìṣe wa. ẹ dákun ẹ̀yin la wá rí níbo lọ̀rọ̀ wa fẹ́ já sí nínú agboolé wa ẹni mi ọ̀sẹ́ ní èèyàn mi ò ṣèyàn àní wá láàárọ̀ lásán bí tẹ́ni adé sì ti wù kó kéré jù bẹ́ẹ̀ lọ ògo tí a ní lágboolé wa méjì erin òsìsí nínú gbogbo ẹ̀ sí ń wo òun wọ́n ní bàbá ń bá olówó gbé tí ọba fúnni lówó ó buyì kúnni ju ká máa bólòsì gbé kó tún máa fòsì rẹ̀ rán ni lọ. bàbá ẹjọ ìdarí ìjọba kí ara bẹ́ẹ̀ náà gbárùkù tì sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bí ipò ìbá ṣe bẹ́ẹ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀ ipò ìbá lè ṣe bẹ́ẹ̀ má wọnú ilé wa wá. ó lè má wọ mọ́. ẹ ti kéwì yẹn tán àfihàn ẹ jáde ńlẹ mi. ẹ wọ́n lè rẹ́ ẹ̀jẹ̀ mi. ṣé oṣù méjì. Baálé ọ̀dọ́kọ́lá wọ́n lè fi ìtìmọ̀ tí ọ̀rọ̀ wa tẹ́lẹ̀ àdé tí a bá tún gbọ́ mẹ́kẹ́ á pa gbogbo ìdílé ọlọ́kọ́lá run. ti kéde. á pa gbogbo ìdílé ọlọ́kọ́lá run. ẹ̀yin dà ọ̀rọ̀ yín ti yé mi ọmọdé tó ní tó ń bá dàgbà orí ẹyẹlé lòun ó máa jẹ orí ẹyẹlé ọ̀hún kò wá ní jẹ́ ó dàgbà. kí lẹ wí. orí ẹyẹlé ọ̀hún ò ní jẹ́ ọmọdé ọ̀hún ó dàgbà. orí ẹyẹlé ò ní jẹ́ ó dàgbà. ọ̀fọ̀lẹ́ ń pa ní àbógèdè òwe ni àbí wàásù ẹjọ́ sọ fún bàbá àtàgbà àtẹyẹlé kò gbà wá ìṣẹ́jú kan láti pa gbogbo ẹ̀rù. ẹ là ń bẹ̀rù ẹ panu dé. kékulé yín tí wàá gbọ́ ó sọ ní toko kẹ́ ẹ sọ láti bíbà ẹ sálẹ̀ pé kó ní kálukú wọn tọwọ́ ọmọ bọ́sọ̀ ṣe ṣe tẹ́ ẹ ṣe tẹ́ ẹ duyè tẹ́ ẹ ròyìn jẹ. tá a fi duyè tá a ròyìn jẹ dájúdájú ìròmí tí ń jó lórí omi ni onílù rẹ̀ ń bẹ sálẹ̀ ẹnìkan ń tì í lẹ́yìn tí ń kì í láyà ẹ̀ sì kàn dénú yọ. ẹ wò ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀rọ̀ tí bàbá yìí sọ̀rọ̀ nítorí ẹ̀jẹ̀ á máa ná ẹ̀jẹ̀ á gbílẹ̀ gàrí.
ọlọ́mọ mọ̀ ìjọba yóò fi wàhálà para rẹ o. àbíkí ìyá àdáàfin láàjì yóò. ọ̀dọ̀ yín náà mo ń bọ̀ mo sùn mo lálàá pé gbé májèlé jẹ aláàmì sí ìtàsé ni mo bá ń sábọ̀ ẹ jẹ́wọ́ sẹ́ẹ̀ ti gbé májèlé jẹ torí mo ti má poró dání kẹ́ ẹ lè pọ̀. bàbá èmi ò gbé májèlé jẹ ṣùgbọ́n mo ti kó gbogbo ẹrù mi mo ń sá lọ padà lọ sí ìlú òyìnbó. kí ló dé. ọ̀rọ̀ agboolé wa ti sú mi kì í ṣe ọ̀rọ̀ ará ìlú ló sú mi bí kò ṣe agboolé àwọn ọ̀rọ̀ agboolé wa tó ń ni mí lára. kábíyèsí bó ṣe rí nù báyé ṣe rí nù ará òde ò mọ ni lẹ́rú ará alé ẹni ní yọwọ́ ẹni sùúrù ni o. bàbá ọ̀rọ̀ sùúrù kan eléyìí o tí n bá lọ tán ẹ yára sọ fáwọn ará ìlú wípé ọba ti sọ lọ bí ẹyẹ. èèwọ̀. bàbá ọ̀rọ̀ èèwọ̀ kọ́ leléyìí mò ń padà lọ sílùú òyìnbó láti lọ ka ìwé mi tó kù tí bá lọ tán kí wọ́n fi ẹlòmíràn jọba. ká má rí wo ẹgbẹ́ àpò wa kábíyèsí kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ sí ilé rẹ̀ kò sí ti létí ìrọ̀ ìgbà tó o lọ bí òréré ayé ìtọ́ bí ọ̀pá àbọ̀n ntọ́ bá le lónìí ó sì ń bọ̀ wá dẹ̀ lọ́la ẹ jẹ́ á lọ tẹ́ bá mi dénú ilé àá wàá fi ẹsẹ̀ Ifá tọ̀ Ifá tọ̀ wa sọ́nà. bàbá ẹ jẹ́ kí n máa lọ. kábíyèsí ó yá ẹ tẹ̀lé mi tá a bá délé Ifá tọ̀ wa sọ́nà. agbẹjọ́rò kára ó lè bàbá. amọ̀rí ọ bó ṣe máa rí nìyẹn. yóò dáa fún ọ. ẹ ǹlẹ́ sà. ẹ ǹlẹ́. ẹ pẹ̀lẹ́. bóò ni. ẹ fọkàn yín balẹ̀ o ọba ò ní pẹ́ wẹ̀wọ̀n. àdúpẹ́. ẹ wá gbìyànjú láti tọ́jú 50,000 náírà fún iléeṣẹ́ wa ká lè máa bá ẹjọ́ lọ. bàbá 50,000. 50. agbẹjọ́rò bàbá. a ní ọlọ́rọ̀ kan dàbí alála láàrin wa mọ́ bí kú ti mọ́ sàwálẹ̀ gbẹ̀lẹ̀ rí òun mo rò pé iṣẹ́ yín ẹ fi gbìjà àwọn aráàlú ni. ọ̀dà àwọn tó kù tán bá dé màá sọ fún wọn ẹnì ọba lówó ẹjọ́ ńlé yọ yọjú sí yín. a máa retí yín. ẹ ṣeun ẹ ṣeun ọ ṣeun n wọ ọ̀rọ̀ yìí ó kà mí láyé. kábíyèsí o mo lọ lé olóyè balógun olóyè náà lóhùn ò wá o ó ní ó jẹ́ nǹkan àbùkù
fún àgbàlagbà níbi tó ti dágbére ó dàárọ̀ kó tún máa kí wọn kú alẹ́ ó ní nítorí ìdí èyí kí oníkálukú fọwọ́ mọ́ ọ̀dẹ bàbá rẹ̀. ẹ gbọ́ná kábíyèsí kí ni dé tẹ́ fi rán ní bẹ́ẹ̀ nìyẹn káàkiri. kì í ṣe ẹ̀bẹ̀ kò kàn mí kí èṣù fi òpin sí àjọṣe mi àti arákùnrin náà. ṣẹ̀rí kábíyèsí ẹ má fòyà o ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí nígbà tó gun bá ṣẹ́ ọ̀tá ọdún 16 ó sì ń padà bọ̀ wá dọ̀rẹ́ ni. Ifá dọwọ́ ẹ Ọ̀rúnmìlà dọwọ́ ẹ ẹyẹ fífín apá ọ̀tún fìfín apá òsì ẹ̀yìn máa fi máa fìrìn gèdè tẹ́tí náà gan kò wáyé ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ kọ́ ẹ̀yìn lọ́ máa jẹ́ ìdònìyàn mọ́bì ọ̀rọ̀ tẹ́ni adé ńlá mú wá fún yín lónìí Ifá níre níre là á sọ̀rọ̀ ọ̀tàrí o ire ni kó bá bọ̀ o ire ni kó bá bọ̀ nílé ẹjọ́ yìí o Ifá. ọtí lọ tí ẹjọ́ òbí òbí ìmọ̀ràn ẹ̀múta rírí ńlẹ́mú àràjòjò adágún kékeré pàkó àbùfágbà pàkó wọ́n ní kékeré pàkó wọn ìtí ẹjọ́ wíwí wọ́n bá ti bá wọn ròṣe ni wọ́n ṣẹ́gun àwọn àgbà pàkó wọn ìtí ẹjọ́ wíwí wọ́n bá ti bá wọn ròṣe ni wọ́n ṣẹ́gun. Ifá yóò ṣẹ́gun àwọn ọ̀tá rẹ o. bọ́mọdé bá dárí sapá apá àgbàlagbà bá dárí sọ ìrókò àsìkò àtọmọdé àtàgbà tán bá dárí sọ rúrù oko ni wọ́n ti rùkú ẹ̀ bọ́kó gbogbo àwọn ọ̀tá rẹ̀ wọ́n gbèrè ìtìjú ọmọdé ó jẹ́ wọ́n ṣe ká lè wá yìn ọ́ nígbẹ̀yìn kò ṣe o. Pòfẹ́sọ̀ bí mo ṣe ń sọ ṣé ẹ rí Ọba Teniade tá jagun fún lọ́jọ́sí ó ti wà nínú ìṣòro báyìí o wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn pé ó pa alátakò rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ náà kì í ṣe òtítọ́ ó dàbí ẹni pé ogun yìí túbọ̀ pọ̀ sí i ni. àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹgba tá a bá fi kọ̀yà ẹnìkan ẹ sọrú rẹ̀ nù àwọn ọmọ ẹgbẹ́ bọ́mọdé òkun kọ́ nìsín. olúkálùkù wà nílé òbí rẹ̀. kàṣà ọ̀dà ọwọ́ àtàrà ṣàṣà ẹ kó ara yín jọ ẹ ó ní àwẹ̀ ọjọ́ 3 pẹ̀lú àdúrà tèmi náà bá ń gbà ní àti àdúrà ti yín ó dá mi lójú Ọlọ́run kò yọ nínú ìṣòro náà. àṣẹ. ipò ọba ò léwu púpọ̀ kò lè ṣaláìsí irú ẹ̀ á tún máa ríra yára kó ṣe gbogbo nǹkan tí mo sọ fún ọ ọgbọ́. olúwa mi kò sí ẹ̀rí tí ó múnádóko lórí ẹ̀sùn tí a fi kan kábíyèsí mi ò sì ní fẹ́ kí ilé ẹjọ́ fi àjẹ kábíyèsí ní káfíà jẹ láìṣẹ̀ fún ìdí èyí olúwa mi mo fẹ́ kí a dá kábíyèsí sílẹ̀ kí ó máa lọ sí ààfin rẹ̀ láyọ̀ àti àlàáfíà. agbẹjọ́rò kejì kí ló ní láti sọ. ẹ ṣé olúwa mi ẹlẹ́rìí kan wà tí mo fẹ́ kó dá sí ọ̀rọ̀ náà tí ilé ẹjọ́ bá gbà mí láàyè. ọ̀gbẹ́ni Tántọ́lọ́run Dámọ̀sí. olúwa mi mo wà ní o. ẹ bọ́ sí i. ọ̀gbẹ́ni Tántọ́lọ́run Dámọ̀sí ìgbàgbọ́ ní ní àbímú mi. gbogbo ẹ̀ náà ni mò ń ṣe. èwo lẹ fẹ́ fi ṣèbúra mẹ́. mo ṣáà ti fi kan búra. ẹ mú dání ẹ máa wí tẹ̀lé mi èmi Tántọ́lọ́run Dámọ̀sí. èmi Tántọ́lọ́run Dámọ̀sí. mo ṣe ìlérí fún ilé ẹjọ́ yìí. mo ṣe ìlérí fún ilé ẹjọ́ yìí. pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ èmi. pé gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ òní. á jẹ́ òtítọ́ àti òdodo. á jẹ́ òtítọ́ àti òdodo. Olúwa kó wà pẹ̀lú mi. Olúwa kó wà pẹ̀lú mi. ìgbà orí mi. bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò dá kéèyàn máa jẹ́rìí èké mo á fẹ́ kẹ́ fi sọ fún ilé ẹjọ́ yìí kí ni ohun tí ẹ mọ̀ nípa ikú Àlàbí Adéríbigbé. ẹ ṣeun olúwa mi kọ́lọ́hún ó gbà wá lọ́wọ́ ẹni tá a ṣẹ̀ tí ò ní gbẹ̀bẹ̀ ni o ojú mi báyìí lọ́ba Teniade àtẹnìkan ni wọ́n ṣe fún ọkùnrin lọ́rùn pa. ó ṣojú ẹ. ọ̀dà
Ọba Teniade, kí ni ẹ ní láti sọ sí ọ̀rọ̀ yìí? Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ọba tó dá gbogbo àgbà ńlá ayé, ọba tó mọ ohun tẹ́nìkan ò mọ̀. Ọmọ Ọba Teniade, torí ẹ̀ mo ṣe ń gbàdúrà láàárọ̀ yìí. Ọlọ́run má ṣe gbàdúrà mi, má ṣe gbàdúrà mi o. Àwọn ọmọ yìí ti gbìyànjú tó. Ọlọ́run sì fún wa ṣe tọmọ ìgorí oyè bàbá rẹ̀. Òun rèé ní ìsinyìí, wọ́n tún ti kó wàhálà tí wọ́n dé. Ó wà nílé ẹjọ́ báyìí. Ọlọ́run má ṣe bá da ẹjọ́ náà nù. Ọlọ́run ó fojú òtítọ́ kọ́lọ́run ó fi hàn. Ọba mi tó láyé tó lọ́run, má ṣe bá ṣe bẹ́ẹ̀, má dojú tì mí. Ọba tí mi ò lẹ́nìkan tí mò ń ké gbé, bí mo jí láàárọ̀, bí mo jí lọ́sàn, bí mo jí lóru, màmá ké pè ọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọlọ́pàá àti àwọn ẹlẹ́rìí tí wọ́n jẹ́ kí a rí ojútùú ọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí ẹ mọ̀ dájú wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Lẹ́yìn gbogbo ìwádìí, a rí dájú wípé Ọba Teniade jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọba Teniade, kí ni ẹ ní láti bá ilé ẹjọ́ yìí sọ? Mo ń fi àsìkò yìí dá yín lójú wípé n kò mọ kọ́kọ́ nípa ikú arákùnrin Adéríbigbé Àlàbí, ṣùgbọ́n orí yéye ní mòògùn tí aláìṣẹ̀ ló pọ̀. Bàbá, Olúwa mi. Ẹ jọ̀ọ́, ọjọ́ wo, ìgbà wo àti àsìkò wo gan-an ni ìṣẹ̀lẹ̀ lójú yín? Lọ́wọ́ àfẹ̀mọ́jú láàárọ̀ kùtùkùtù ni. Kí ni àwọn ohun ìjà olóró tí ẹ rò pé wọ́n fi pa arákùnrin náà? Ó dájú Olúwa mi, wọ́n sí pàǹpátì ni, kí wọ́n kó àdá, ọ̀bẹ, àtàáké ní wọ́n bẹ̀rẹ̀ sí fi sá. Kí wá ló dé tí ẹ ò pariwo tàbí kí ẹ lọ sọ fún àwọn agbófinró? Ó léwu o, torí tí n bá pariwo èmi náà lè bá rìn ni mo ṣe sá pamọ́. Ó tó bí mélòó àbí àwọn èèyàn mélòó lẹ rò pé wọ́n ṣá arákùnrin náà ní ojú yín àti pé àsìkò ìgbà wo ni? Olúwa mi, wọ́n pọ̀ rẹpẹtẹ o, kí wọ́n sí pàǹpátì o, wọ́n sá bẹ̀rẹ̀ sí ní sá títí tó fi kú ni. Ìyẹn ń bọ̀ àwọn èèyàn náà wá sọ fún mi pé ọwọ́ ìyálẹ̀ta ló tó dákẹ́. Bàbá, òtítọ́ fi hàn wá dájúdájú wípé gbogbo ẹ̀rí tí ẹ mú wá sí ilé ẹjọ́ yìí pátápátá kò múnádóko. Lákọ̀ọ́kọ́, ẹ wí fún wa pé wọ́n fún olóògbé náà lọ́rùn pa ni. Èkejì, ẹ tún ní àdá ni wọ́n fi pa. Ẹlẹ́ẹ̀kẹta, ẹni èèyàn kan ló wà lójú yín, ẹ tó wá sọ fún wa pé ní wọ́n pọ̀ tí wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ̀yin ọlọ́pàá, ẹ bá mú ẹlẹ́rìí lọ sí ìpamọ́ títí tí a ó fi rí ojútùú ọ̀rọ̀ yìí. Mo dìde. Ẹ dìde, adájọ́ fẹ́ wọlé. Ọ̀yá bá, ọ̀yá jáde. Ẹ̀dá kùn bò lẹ̀ mú mi lọ. Bí a bá débi tẹ́ ẹ̀ ń lọ, ẹ̀rẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń lọ nígbà tá a bá dé o. Bàbá ẹ̀ ń wò mìíràn ni. Ẹ máa lọ náà. Ẹ gbà mí ẹ̀ gbé òrì báyìí. Máa tẹ̀lé wọn lọ. À á yanjú ẹ̀. Máa lọ. À á yanjú ẹ̀. Ọ̀yá ń tó tún jọ.
ta ni o ta ni kẹ́niyẹn ó wọlé. èmi ni o ẹ̀gbọ́n mi kí ló dé. Báyọ̀ orí tí mo rí gbà kó o kà á. a ti ṣe gbogbo ètò láti yan alága ìbílẹ̀ yìí kábíyèsí sì wo gbogbo akitiyan yín pàápàá gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé nílẹ̀ yìí wọ́n ní ẹ̀yin ni ipò náà tọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orí nǹkan. mi ò mọ̀ pé ènìyàn dáadáa báyìí ni Ọba Teniade. mi ò dẹ̀ ní jẹ́ kí ìyà tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ kó jẹ́. ẹ̀gbọ́n mi Báyọ̀ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi. Báyọ̀ ẹ̀ṣẹ̀ báwo kí ló ṣe. ẹ tẹ̀lé mi ká lọ. lọ síbo Báyọ̀. Báyọ̀ ẹ̀gbọ́n mi ẹ ká lọ. bàbá ọ̀tún kí ni dé ogún alárò kì í gbẹ o nígbà tí ẹni ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pànìyàn wípé kí n ràn yín lọ́wọ́ kí n bá yín wó òkú ẹ̀ lọ sáàfin ṣé kò yẹ kẹsàn-án mi fún mi ni. mo ṣe ìsìpààyàn ọ̀ràn mi lọ irú ìrànlọ́wọ́ wo ló ṣe fún mi. ta ni mo pa tọ́wọ́ bá ń wọ́ lọ sáàfin. Àlàbí ọlọ́kọ́ ńlá. lọ́wọ́ àsìnwó rẹ̀ mo bí ọ ní ṣé mọ̀lẹ́bí ẹ̀ lẹ́ni ọwọ́ lọ́wọ́ àsìn ọ̀dà ẹ̀mí ò lówó fún ọ àti pé kọ̀sẹ́ntì gbowó kọ̀là ló àfin má jẹ́ ń kó bá ọ irú nǹkan wá fi lọ mí ó burú o má jẹ́ ń kó bá ọ. kó bá èmi bàbá ọ̀tún èmi tó jẹ́ pé mi ò bẹ̀rù láti gbọ́ odindi òkú lọ sí ààfin tíjà bá dé kí ló fẹ́ bà mí lẹ́rù ẹ̀yin tí ẹ lórúkọ nídìílé ṣùnṣe. èmi èṣù ṣe yín. wọ́n pawódà sí fún ọ ni èmi lè sùn ṣe. èṣù ṣe yín. àwọn náà máa lójú àmì kíkan. màá gbowó mi ń bíbà yìí ni kí n tó kúrò ń bíbà yìí màá gbowó mi. èṣù ń ṣe ọ oníyẹ̀yẹ́. ó sì mọ̀ pé kàkà kọ́mọdé ó pa mí láyò máa fòjóró lé. ààrẹ ń tẹ́ṣù ṣe. ẹ ọ́ dà lọ́kọ́ ọ̀bọ̀ kó wá gbowó ẹ̀. lọ́kọ́ ọ̀bọ̀ sẹ́. mi ò lọ ibi báyìí ni wàá ti gbowó mi. lọ́wọ́ mi ó fi rẹ̀ ṣòfò wọ́n yẹ. Adébáyọ̀ Adébáyọ̀ ó kó àwọn èèyàn wá bá mi àbí. bàbá ọ̀tún àṣẹ ilẹ̀ Pàlàbí ọlọ́kọ́ ńlá ẹ̀ wá ń jẹ́ kí kábíyèsí ó jìyà lórí tí ọ̀mọ́wọ́ tí ọ̀mẹ́sẹ̀ aláìdáni àṣírí yẹn sì ti tú báyìí. èwo lè á fẹ́ ṣe báyìí o. bàbá ẹnì ìṣó lágọ̀ọ́ wa. ìṣe lágọ̀ọ́ yín ni. ẹ̀ǹdí ọ̀gá ọlọ́pàá ẹ jọ àgọ́ yín nìkan kọ́ là á lọ àkọ́kọ́ dé ààfin mo fẹ́ kí àwọn olóyè àti ọba kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ó yá ẹ̀yìn fẹ́. kàkà kọ́mọdé pa mí láyò máa ṣòjòrò. ṣé ẹ sálọ ni. sálọ ọbọ àmọ́ èyí tó ń fẹ́ wí ọ̀dà bíi ìgbà. ọlọ́pàá yìí ti sẹ́ ẹ̀yìn oyè. ẹ fẹ́ fàgbàlagbà ṣẹ̀ṣẹ̀. òyà ẹnì sọ ẹ pẹ́ ni ẹlẹ́ni ẹ̀ wá ń kúrò ọmọ bá. ẹ jẹ́ wọlé máa ṣọ wọ́n bá yín lọ. ṣọ́ tún lẹ́tọ̀ọ́ kọ́ wọlé máa ṣọ. kò sí ní bọ̀ lókè tí ní ọgbà. àgbáyà. tó gbogbo ẹ̀yin àgbààgbà yìí iṣẹ́ tẹ́ ẹ rán mi mo jẹ́ o. níbi tá a ti ń ṣèwádìí káàkiri ni mo ti dé ọ̀dọ̀ baálé ilé Àjíbóyè a sì ṣèwádìí dọ́dọ̀ rẹ̀ àmọ́ nǹkan tí mo bá pàdé kó má jẹ́ pé tí èmi nìkan ni ó gbọ́ wọn á ní kí baálé ilé Àjíbóyè kó wá fẹnu ara ẹ̀ sọ. tó ìdọ̀bálẹ̀ mi rí o. ẹ dìde bàbá ẹ dìde. mo kí gbogbo yín o ayé ẹ má ṣe lé nìní mi ẹ má jà yí ó torí mi bàjẹ́ èmi ẹ bá ń bẹ àwọn olóyè Balógun Aṣípa Ọ̀tún Ìyálóde èmi mo lẹ̀bi gbogbo ọ̀rọ̀ yìí kẹ́ ẹ dákun àwọn ọmọ kéékèèké ni a ta mí lólobó ni a jẹ́ mọ̀ wípé
ibi ọba dùn ń lè sùn gbé kẹ́ ẹ dákun kẹ́ ẹ dábọ̀ kẹ́ ẹ bá ń sọ̀lú dẹ̀rọ̀. kí ni tó kù kí ló kù àti gungi àti rékọjá ewé a ti mọ̀ pé ikú lòpin ọ̀nà ẹ̀dá àbẹ̀wò olókùtà àrírí kí n lẹ ní ṣe. àfa bá a ṣàdúrà fún bàbá. ọ̀dà ọ̀kárí àfa kí wọn náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ́ gbọ́rọ̀ ẹnu mi kó o lè kọ́gbọ́n gidi àwa ti lólé ayé yìí àti lò débì kan gbogbo ọgbọ́n tá a rí a lè dá gbogbo wà tá a lè hù gbogbo agbára tá a ní ikú ńlòpin ẹ̀dá iná làádé dúró lónìí ńgbà tí ọ̀rọ̀ bàbá tí Oba Teniade ọ̀jọ̀ba ní ọ̀tẹ̀ yìí ti bẹ̀rẹ̀ táwa sì gbàtẹ̀rù torí ńjọ́ náà lọ́hùn-ún alólùfẹ́ ti atọ́jáyànfẹ́ wọn nílùú èbó lọ́wọ́ ti pèèyàn táwa ò kúkú mọ̀ kan ńgbà tárákùnrin ọ̀hún sì dé mo fún un níyàwó gẹ́gẹ́ bí aya ńgbà gbogbo rògbòdìyàn yìí dé kì í ṣèmi nìkan lóòótọ́ àmọ́ tèmi pọ̀ ńbẹ̀ àmọ́ ń bi ọ̀rọ̀ dé dúró yìí mo túbá torí mo fà á títí àwọn nǹkan ń bẹ tá a tún ṣe pamọ́ tí ọ̀hún sáráàlú iye mímọ́ ṣàbìlù láàrin ọba àti balógun tó fi jẹ́ pọ̀rọ̀ ara wọn ò yíra wọn mọ́ ta lọ́mọ̀ sí àṣé gbogbo ẹ̀ lọ́lọ́run rí àwọn ọmọdé kò tún bá lọ yín torí lóòótọ́ ẹ̀yin ní ìdàkùkọ bí àwa náà ń gbà tá a kú la tágbà báyìí ẹ̀fọ́rí jèmí o gbogbo aráyé tó kù ẹ mọ́ yan ọmọdé jẹ mọ́ o ẹ mọ́ fi ojú dọ̀tí wọn ẹ mọ́ fojú bù wọ́n kú ẹ mọ́ rò pé wọn ò lè jẹ́ nǹkan kan ọmọdé ń bọ̀ àdàgbà bọ́ bá dọ̀la ẹ̀yin ọmọdé náà ẹ kọ́gbọ́n o ẹ mọ́ tọpasẹ̀ táwa tọ̀ yìí débi wípé ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ń gbé eégún àgbà torí náà nǹkan ọmọ ọba ń relé o. tí o bá rí bẹ́ẹ̀ kí olúwa tó forí jù àmì òun tẹ̀yìn sí afẹ́fẹ́. ìyé ilẹ̀kẹ̀ gbòsíyá gbòsíyá gba bíbá gbàbẹ̀ kúròdé film projections àwọn tí wọ́n ṣe sinimá àdìsá àtijọ́ ọmọdé ló tún gbára dá o. ìyé ilẹ̀kẹ̀ nítorí ọlọ́run ọmọ ọlọ́mọlẹ̀ màtúgbé sínú ọ̀pọ̀ yìí ṣe fẹ́ sún jẹ ni ìdí ilẹ̀kẹ̀ sọ wọ́ọ̀wọ́ dídé kò sọ́kọ́ ìwọ̀n tàgbàlagbà tó ń wíre gbé ẹ̀yà ọkùnrin ẹ má tọrọ ìyàwó bí ìwùn bí o kẹsì má tọrọ ọmọ bí ṣèyí dèjà dẹnuga ìdí ilẹ̀kẹ̀ dẹ̀gbẹ́lẹ́ wà láàs ó ń gbóná ó dùn àtàtọ̀ ìyọ́dún. wọ́n ní bàbá rẹ̀ wọ́n ní bàbá sọ fífi kẹ́sì ṣe àṣì àmúnikẹ́ bí tààrọ̀ ẹ bàbá sọ nílẹ̀ tí ló dé ọ̀dọ́. àti báyìí kí lè ṣe pẹ̀lú bàbá àgbà wa yìí kí ló kú wákàtí wọ́n tẹ̀lé mo tí ọ̀gbọ̀n kòkòkò. àwọn àgbàgbọ̀ òṣèré bíi jíde kòsọ́kọ́ wùnmí tètè adénúgà bàbá latin aláràn ọ̀pẹ̀bẹ́ lọ́gùdù anintroducing amúdàtàjáwọ́ àti dílẹ̀kẹ̀ ìdí ilẹ̀kẹ̀ ìṣàọlá òrèjìlá tó wà ní 17B erego street ìdúmọ̀tà ló ń tà tó sì ń pé o ó tún wà ní ayẹni ventures àdásó roundabout àti ní kẹntì ọlọ́kọ́ládé òkúta ayọ̀ ní mo fẹ́ video store agodi gẹ̀ẹ́tì ìbàdàn bí ààyè bàbá ògbómọ̀ṣọ́ àtàjùmọ̀ tútù náà ní lọ́dọ̀ ó tún wà ní concord video ṣogbo àti sabasi record nílùú ìlọrin random music lẹ́kùnrẹ́ àti oyin electronics londo ìdí ilẹ̀kẹ̀ dàgbẹ́ lọ́wọ́. Sábà kórè àkọ́nà Áfíríkà lálẹ́ gàràgà. Angelistic Angie, Kúrẹ́dé Film Productions, pẹ̀lú ìbáṣepọ̀ Wallet Productions, Oṣèṣinmá Angelina, wọ́n sọ dàgbéléwò, Disney Hot Video, Fúgàrẹ́ ìgbélẹ̀, ẹ̀rọ àgbà, ògògó ọ̀sápọ̀jẹ́ ní mi lọ́dọ̀ lọ́yọ̀ ẹ́, Angelina, kíkẹ́ kọ̀dùmọ̀dọ́ níwàásù ọ̀sọ̀gbẹ́ gbanilẹ̀. Ẹ̀wà kíyà àwẹ̀rọ tó ń fi owó bẹ̀rẹ̀ lẹ́dùnmarè fókú ṣáṣẹ dànù. Angelina, beautiful, Angelina, fantastic, Angelina, romantic, Angelina, what an handsome. Ìjà àwẹ̀rọ, ìkẹrẹ ìyíwùmí, ògògó, kíkẹ́ kọ̀dù, mọ́fìrè, wúlé àfọ́d, pàpàlàtì, ẹ̀kọ́, àjẹ́bí, gbogbo wọn ló wà ní o. Ẹ̀wà ilẹ̀ ènìyàn àjẹ́ ènìyàn àjẹ́. Tóbi ní bá fẹ́ ní àlùbáríkà, gbọ́dọ̀ máa pe ọkọ rẹ̀ lólórí burúkú. Ilé ẹ̀jẹ̀ obìnrin tó bá lówó márùn-ún ló máa rìspẹ́ẹ̀tì ọkọ tó fẹ́ sílé. Because wàá bìlí pé àwọn ti ju ọkọ àwọn lọ. Meanwhile, Bíbélì bẹ́ẹ̀ sọ wípé kí obìnrin kó bọ̀wọ̀ fún ọkọ ẹ̀ gẹ́gẹ́ bí bàbá.
Construction tó wà ní tútù náà gẹ́gẹ́ mọ́tòrò ní Mùṣín ló ń tàkọ́sẹ̀ ìpè o. Akọ́nà Bankẹ́bù 26/28 eré kọ́sì ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ àti rẹ́ndẹ́ music and video ọba adé ti dàrú odò Àkúrẹ́ Martin Lóòdù. Angelina ẹ pàṣẹ mọ́ ẹgbẹ́ ṣe òsì sókè ẹ jọ mọ́lẹ̀ ẹ yàtọ̀ ẹ dúró déédéé ọ̀gá ń bọ̀. jẹ́ o arábìnrin. èmi ni ìyáàfin Mojísọ́lá yára bí àṣà. kí ni kílẹ̀ ń wá ní. ẹ tún máa gbọ́ ọ̀gá èmi ni olùkọ́ tí kọ́ àwọn akẹ́kọ̀ọ́ oníwèé kẹta bákan náà èmi ni mò ń kọ́ gbogbo iléèwé yìí ní eré sísá. wàgọ̀ ọwọ́ rẹ wò aago mélòó. aago mẹ́jọ sí ẹ̀kọ́jẹ́ ogún ìṣẹ́jú náà ni. aago mẹ́jọ sí ẹ̀kọ́jẹ́ ogún ìṣẹ́jú náà ni. sásìkò tó yẹ kó o déèrè ọpẹ́ ọ̀ sì jẹgba kọ́dí ẹ sí mi. ọ̀gá adúrú mi ọmọ wípé sí mi. ọ̀gá ẹ̀dàpọ̀ ẹ̀jọ̀. ọmọ wípé sí mi. Àdùkẹ́ tí ó bá di òpin ọ̀sẹ̀ kó wálé kó wá bá mi fọ àwọn aṣọ mi. Akẹ́kọ̀ọ́ lè mi kì í ṣe ọmọ ọ̀dọ̀ ẹ lọ gbọ́ ọmọ ọ̀dọ̀ tàbí kẹ́ lọ pa àwọn àbúrò yín tó wà nílé kó wá bá yín fọṣọ. Ìyá ẹ̀wọ̀n náà oge tiẹ̀ tí wàá sílé ẹ. Ìyá àti Abímbọ́lá ọ̀rọ̀ oge kọ́ lè léyìí o ṣebí torí kẹ́ lè máa rí wa ránṣẹ́ ẹ ṣe purọ́ mọ́ olùkọ́ àgbà ṣùgbọ́n ẹ̀rọ tí o tó nírèsè bá kọ̀ tí ò fi gbá mọ́ èyí tó ti fi kò lè parun láéláé. Akẹ́kọ̀ọ́ làwọn á fi ṣọmọ ọ̀dọ́ ní. ẹ gbọ́dọ̀ ẹ wá ìwọlódé kí ló fa agota ẹlú ń dà yìí. Olùkọ́ ìpàdé àwọn olùkọ́ kọ́ la wà yìí ìpàdé àwọn akẹ́kọ̀ọ́ kẹ́ padà lọ sí yàrá kàwé yín ẹ̀yin àgbàyà burúkú. ẹ̀rọ ọmọ bíi gbére. ẹ má dọ̀wọ̀ rárá àwọn ti pẹ́ ẹran mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lẹ́yìn olùkọ́ àwa ti kọ́ alẹ́ ní igba bí a bá ya bò yà ó ṣe é léṣe ọ̀gá ẹ kọjá lọ sí yàrá kàwé yín. gbogbo yín ṣe ya aláìlẹ́kọ̀ọ́ báyìí. àpẹẹrẹ lórí yo kí oníkálukú yín lọ tó mẹ́ba sọ bí bẹ́ẹ̀ kọ́ ẹ ó kàn dín nínú. ìwé mímọ́ ní kí a má ṣe dẹ́ ẹnikẹ́ni lẹ́jọ́ olùkọ́ àgbàjọ sì jẹ́ olódodo torí náà ẹ tú ọ sílẹ̀. ẹ wo bí ẹ bá sí olùkọ́ àgbà sílẹ̀ àdúgbò mi. ẹ jẹ́ mi ní jẹ́kẹ́ ẹ bá kúrò ní a yín ìbọn pa gbogbo yín. Muso. Èèyàn mélòó lọ́lọ́pàá lè pa o? Èèyàn mélòó lọ́lọ́pàá lè pa? Èèyàn mélòó lọ́lọ́pàá lè pa o? Èèyàn mélòó lọ́lọ́pàá lè pa? Èèyàn pa wá tẹ̀rù. Èèyàn pa wá tẹ̀rù. Èèyàn pa wá tẹ̀rù. Èèyàn mélòó lọ́lọ́pàá lè pa? Ká fi ba àgọ́ ọlọ́pàá yìí jẹ́ mọ wí rẹ̀ bí mi ò wí rẹ̀. ìgbẹ́. ọ̀gá àti ọ̀sán náà ti wà mẹ́ẹ̀ẹ́dọ́ takú sí wọn lẹ̀ alẹ́ wọn yé wọn ò gbọ́ wọn lágbọ́ wọn láti ta bá mú ọ̀gá àwọn káwọn fojú rí. ó gbọ́ ọ̀gá mi wọ́n náà máa ya ìgbẹ́ tí wọ́n máa fi bá gbọ́dọ̀ bàjẹ́. Àgbà máa dòrò mọ́ àgbà tó sọ̀rọ̀ ọmọ ọmọdé gbọ́ ọmọ pẹ̀lú ló ń bá àgbà máa dòrò mọ́. Ẹ má bọ́lá ọmọdé jẹ́ ẹ̀yin ló ń dá àkùkọ ọmọdé òkú àgbà nígbà o. Àgbà máma dòrò mọ́, àgbà tó dòrò, ọmọ ọmọdé gbọ́ o.
gbòòrò